And we will say that you are good, and all the miracles you've done has brought us joy, and we are changed, and all the hopes we have. Lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Iṣẹ́ Olúwa àwòyanu ni. Iṣẹ́ Olúwa àwòyanu ni. Ọlọ́run kò gbowó kò dẹ̀ gbòbí o. Bàbá nǹkan kan tó fún wa láti ẹ̀sùn o. Èmi lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Iṣẹ́ Olúwa àwòyanu ni. Ọlọ́run kò gbowó kò dẹ̀ gbòbí o. Bàbá nǹkan kan tó fún wa láti ẹ̀sùn o. Èmi lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. Mo forí Elédùmarè bàbá mo dúpẹ́ dúpẹ́ o. Mo forí Elédùmarè bàbá mo dúpẹ́ dúpẹ́. Mo forí Elédùmarè bàbá mo dúpẹ́ dúpẹ́. Mo forí Elédùmarè bàbá mo dúpẹ́ dúpẹ́. Orí tó ṣe fún mi yóò pọ̀ púpọ̀ bàbá mo dúpẹ́ dúpẹ́. Orí tó ṣe fún mi yóò pọ̀ púpọ̀ bàbá mo dúpẹ́ dúpẹ́. Nínú bí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ jọ̀wọ́ fọwọ́ wọnú nínú bí. Ìbà fọlọ́wọ́ ọba mi èdò àrí ìró àlá ọba mi ajítọ́jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni òyìgìgì mi ọba èdò àpálá tó ṣàyérò ọba tó lè pa tẹ́nìkan ò lè jí ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ìwọ́lá fògo fún lọ́jọ́ tòní o. Àtúndé sórí ètò lónìí adé bí atúndé àpékólókò mọ̀rúkọ àpékólódò mọ̀ yẹn náà àmọ́ kẹ̀kà já ṣetánná. Èmi nìkan kọ́ ló wà lórí ètò lónìí àtúnwá bá a ṣe máa ń wá náà ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwa rèé ẹ̀yin rèé àwa tamúlùdùn náà ló tún dé sórí ètò bá ń gbóhùn sáfẹ́fẹ́ mi tí wọ́n náà wà lọ́hùn. Mo ní kí n kí ọlọ́run ọba mi Èdùmàrè ọba àríró àlá ọba tó dá ohun gbogbo nínú ohun gbogbo nígbà tí kò sí ohun gbogbo tó fohun gbogbo ṣe ẹ̀dá ohun gbogbo olúgbòǹgbò ọ̀nà gbòǹgbò òkè gbòǹgbò òpómúlérò onígbàgbọ́ òkè àrà fáwọn ọ̀màlẹ̀ gbanigbani tá à ń sábà kábíyèsí atọ́bájayé ẹlẹ́rù nìyí àyàn àtúndé sórí ètò lénìí èmi ọmọ yín náà ni mo tún ti dé bí mo ṣe ń dé èmi ẹkùn ìṣúra ọmọ bọ́lá nílé. ìwọ kí wàá ní ìtumọ̀ èmi kàkàkàkàkàkàkà ọkọ̀ má jẹ́ sọ̀rọ̀ jù ọmọ lójú èmi ọmọ bówó sùn fóòrùn là ibo tó ń ro dẹ̀dẹ̀ èkó ọmọ àfikòkò wọn lẹ̀kẹ̀ fáàlì èmi náà ni ọmọ ṣàṣọrí asánramú ìwòsàn. mo tún ti dé sórí ètò lẹ́nìí pẹ̀lú èèyàn mi pàtàkì bàbá onífìlà yẹ̀wùkẹ́ onílẹ̀kẹ̀ gbàǹgbà ó yá gbé sókè. kì í ṣẹ̀bi rẹ̀ sẹ́mi ló nífìlà yẹ̀wùkẹ́. fàájì yóò pọ̀ lórí ètò lónìí. bóòlù ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ rẹ lọ́hùn-ún mistura. ojú ọjọ́ bright dáadáa ní ibi báyìí o. kí laago sọ bẹ́ẹ̀. aago 9 ló kọjá ní ìlú tí èmi wà yìí nílùú Texas. aago 9 kọjá ìṣẹ́jú 14 àbí. bẹ́ẹ̀ ni. lọ́wọ́lọ́wọ́ tí mò ń bọ̀ sọ̀rọ̀ ń bí aago 3 kọjá ìṣẹ́jú 14 àbó rí i pé iṣẹ́ ọlọ́run ọba mi ìdò àwa mọ̀ rídìí ni. bẹ́ẹ̀ni. torí nǹkan tó tiẹ̀ máa ń yà mí lẹ́nu lórí ọ̀rọ̀ ọlọ́run ọba ni wípé bí ọjọ́ ṣe ń yọ kò sẹ́ni tó yé bí òòrùn ṣe ń wọ̀ kò sẹ́ni tó yé. ẹni tó yé. ìwọ wá wo òru ọ̀gànjọ́ gan gbogbo ló sì wá dúdú lọ ṣáláwú kò sẹ́ni tó yé. bó bá tún wà láwùrà bí bó bá tún di ọjọ́ kejì tílẹ̀ bá tún á tún ní kílẹ̀ mọ́ kójú ọjọ́ kó là. ó yá. àwa máa rí ìdí ni wà láì tàláì. ọlọ́run ọba náà ni ọlọ́run ọba ni.
So a wọlé sórí ètò lónìí pẹ̀lú bismillahir rahmanir rahim alihamdulilayi rabbil alamin àbí. Ar-Rahmanir Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Oh, màdúrà ṣe. Jésù Olúwa wa àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Kọ́lọ́ba wa ìdù àkógbẹnu wa sọ lónìí bó ṣe máa ń gbẹnu wa sọ lójoojúmọ́. Àmín. Ìta bá wá sórí ètò lónìí kì í ṣe nǹkan tó lọ rẹpẹtẹ. Àmọ́ tó ní àkókò wa tó ti kọjá káwọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ kí àwọn èèyàn wa pé kí wọ́n má bínú sí wa torí pé a pẹ́ díẹ̀. Àti wípé aago tó yí ní gbogbo àwọn ìlú tí a wà yẹn, èyí tó jẹ́ pé ó yí ní US lọ́run, èyí tó yí ní UK. Òun ló fà á tó jẹ́ pé àwa gan lọ́run ló yọ wá, ó kù díẹ̀ ká miscalculate. Bẹ́ẹ̀ni. Àmọ́ a dúpẹ́ fọ́lọ́run. Ọpẹ́lọpẹ́ àjẹsára. Àjẹsára tó ràn yẹn náà ni. Owó tó lọ́rọ̀ àjẹsára nù nǹkan tó wà lẹ̀. Kí ló ń jẹ́ àjẹsára gan? Ẹ jẹ́ ká tiẹ̀ káwọn èèyàn wa tó ṣe ń wọlé bọ̀ lọ́lọ́kan òjọ̀kan Túndé Alásàlátù. Ó yá mọ́ kí wọ́n lọ látọ̀dọ̀ rẹ lọ́hùn. Ṣánkọ́ Dáre Nuga Ṣẹlá Fíàlẹ̀wà Títí Atọ́batẹ́lẹ̀ wọ́n ní well done Mr. Misty. Ọlárẹ̀wájú Sheriff Ṣẹwàpá Honourable Taiwo Ọláyínká Awàmbíò Láfíàlàwà náà wà Prince Adé ṣé Láfíàlẹ̀wà ṣé gbogbo ẹ̀ ń lọ Níkìtì àwọn wo lẹ tún fẹ́ kí lọ́dọ̀ yín lọ́hùn yẹn náà. Ṣé àjọ ń lò kan náà lónìí ni àbọ̀tọ̀ọ̀tọ̀ là ń lò? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí bó ṣe máa ń sọ ìwọ náà ló mọ̀ ní pé àjọ ń lò kan náà papọ̀. Nǹkan tó tẹ̀ fà tó yàtọ̀ nǹkan tí ń bá ṣe ló mọ̀ ń láàkè kò ṣe kan kí ló fà á. Bọ́láhùn ṣe fi rán mi nù èmi kọ́ èmi náà. Ìgbà tó o mọ̀ pé o fẹ́ràn gbèjì o ṣe wálé ayé méjì. Kò ṣeé ṣe báwọn náà ni. Kò ṣeé ṣe ọ̀dà. Tó jẹ́ kí àwọn látọ̀dọ̀ mi lọ́wọ́ Abelinko wà ní orí ètò láti Nàìjíríà lọ́wọ́ Adélakùn Ayọ̀mídé Adéfúnmikẹ́ àwọn ti Cairo méjì Fọlákẹ́ Ọlọ́run Níṣọlá Adélakùn àwọn ti Maryland Obukọmọ Ezu Okodia àwọn yẹn gbọ́ Yorùbá wọ́n wà ní ìlú Delta lọ́hùn ni wọ́n ti ń gbọ́ wa Tóyìn Afusat Inusa mo kíyín DJ Murphy mo rí lórí ètò lónìí àgbàgbé ká sọ pé àwa nìkan kọ́ ló wá lórí ètò DJ Murphy ń bẹ pẹ̀lú wa ikú gbàgbé DJ Murphy àrùn gbàgbé rẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run mi yógùn Vini ọmọ ìyá Jésù Bámidélé wọ́n ní good morning and happy Sunday àwọn náà wà pẹ̀lú wa wọn ò lè ṣe kọ́mọ̀ darapọ̀ mọ́ wa lórí ètò akíyín Vini ọmọ ìyá Jésù Bámidélé Alimi Ìyábọ̀ Akírógun Victor Mobọ́lájí láti Sweden ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ wọ́n wà ní Vienna lọ́wọ́lọ́wọ́ Fabu sọ̀rọ̀ Ọ̀sájàre akíyín kábíyèsí wà lórí ètò pẹ̀lú wa ọba HRM Saheed Ọlámilékan Ibrahim Island lọ́hùn màmá wa Abíọ́lá Akínyẹmí láti Philadelphia àwọn náà wà ń bẹ̀ Ọlá Alex JP wọ́n wà ń bẹ̀ Dúpẹ́ Ọlá Balógun Oyètúnjí àwọn ti Qatar lọ́hùn Abímbọ́lá Mákínwá akíyín Barak Taofik Khalid Castro ẹ̀ṣẹ́ owó pẹ̀tù ṣògo àwọn ti Kano lọ́hùn ní Ọ̀pálẹ̀yẹ Olúwaṣẹ́gun Múyìbá Ọládẹ́yìndé láti France lọ́hùn sísítà Àkànkẹ́ Òtítọ́ Ọlá wọn wà pẹ̀lú wa Ọ̀pálẹ̀yẹ Olúwaṣeun Bọ́sẹ̀dé Babalọ́lá Adélọ́lá Oyinlọ́lá ẹ̀ṣẹ̀ wọn káàbọ̀ Ọlágúnjú Olúwaṣeun Fúnmi àwọn ti California Bímbọ́ Adéwọyìn èèyàn tèmi láti Philippines ní Manila lọ́hùn mo kí ẹ òkú àṣẹ ni bàbá ń jọ́ sí ẹ̀yìn wọn dàgbẹ̀ láṣẹ Èdùmàrè Alájọ Lálẹ́kan Badmus àti Wálé Adédìjì àwọn tó wà lórí ètò pẹ̀lú wa lónìí nìyẹn ṣóṣìkù lọ́dọ̀ rẹ àbí ká mọ béèrè lọ. Ẹ jẹ́ a máa béèrè lọ tó bá ṣe ń wọlé a máa kí wọn sí Ayọ̀dèjì Olúfẹ́mi Bílíkì Sàràkí Rẹ́ṣí Prosper ẹ̀gbọ́n mi dáadáa láti ìlú London àwọn náà gbogbo wọn ti darapọ̀ mọ́ ẹ ṣé àdúpẹ́ ẹ tún bá wa gbé orin sókè kí a tún fẹsẹ̀ rájú síbẹ̀ lọ́lẹ̀. Ọkọ̀ Bọ́lá bàbá Bùkọ́lá bàbá Olúṣọlá. Ọgbọ́n palúdà láàárọ̀ kọ́ palúdà láàràdá àbòmọ̀ jáfẹ́lẹ̀ iná ká fi gbọ́ bó ṣe ń lọ wò tí má jálè sí fún ẹ kò sí bó ṣe níjó gbàbẹ́. Respect my sisters Akin. Gbogbo yín pátápátá la kíbikíbi tẹ bá ti láǹfààní láti máa wò wá tàbí láti máa gbọ́ wá. My parents mo kí yín. Respect to the elders Akin. Èmi ọmọ yín ọmọ lójú Olódùmarè àti Mistura Asunranmú ló wà lórí ètò. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lọ́jọ́ mẹ́jọ náà la máa ń mẹ́tò yìí wá. DJ Murphy ló wà nílé agodo pẹ̀lú wa òun lọ lọ́wọ́ bọ́tìnì wa tó ń bá wa gbé oríṣiríṣi tẹ́ ẹ̀ rí ẹ̀ sí.
Àwo tá lò lẹ́ẹ̀kan yẹn ni Gentulede Sàláwà Àbẹ̀ní. Èyí tá ń lò yìí náà ni Adéwálé Àyùbá, ijó Fújì. Mistura àwo náà ti pẹ́ àmọ́ ó sì make sense àbí? bẹ́ẹ̀ ni ó make sense dákú. Ọ̀rọ̀ tó tiẹ̀ fi ń jó. Àwọn ẹjọ́ ṣọ̀kítọ̀ ọmọ ń jó náà ni. kò síbi tá a lè gbọ́wọ́ ọjọ́ sí tó bá ṣe wá ni orin ayé àtijọ́ gan à ń fi ṣọ̀kí jó, à ń faṣọ tó jó, à ń fi wẹ́dọ̀nsà jó, à ń fi ṣọ̀kí eléjò jó. Wàá wá ṣọwọ́ gẹ́ngẹ́. bíi tọ́kì Gambia. Èèyàn ṣọwọ́ gẹ́ngẹ́. bíi tọ́kì Gambia. Ìgara tọ́kì. Ọlọ́run ó bá tán. Ìsìn ìgara tòlótòló ló tún. Ilé ayé ti ilé asán nìyẹn. Ìgara tòlótòló mo tún gbọ́n sìn. O ò já sí jọmọ tó o já sí. O rò pé o já sí. Àwọn ìgara tòlótòló ló tún wà ń gbòòrò ń sìn tó bá ń bọ̀. Mi mọ bó ṣe ń lọ ń gbòòrò. Jẹ́ kí n wá já ọtán. Kí ló ṣẹlẹ̀? Tó rí àwọn nǹkan tó ń gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ká kéèyàn mọ̀ bẹ Ọlọ́run ni. Àbí èyí ọ kò yẹ kéèyàn mọ̀ fàdúrà ṣeré. Akí kábíyèsí Festus Adékúnlé Adéyẹmí Alákọlà àti Akọlà Ìjẹ̀ṣà. Àwọn kábíyèsí wọ́n wà lórí ètò pẹ̀lú wa lónìí. Alájà ọmọ Làbẹ̀ní láti ìlú London, ẹ ṣé àdúpẹ́. Ray Jam láti Philippines lọ́hùn Manila. Àwọn gan yapa wọn sùn. Wọ́n wà ní aago 11 lóru báyìí. Sórí pé wọn. Adúpẹ́. Adékúnlé Adéògùn ẹ̀gbọ́n mi dáadáa tó tọ́ àwọn gan wà lórí ètò pẹ̀lú wa. Olúgbénga Fọláyan Aríìkẹ́ ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò wa lénìí. Tó ṣó wá rí nǹkan tí mò ń bá bọ̀ torí ẹ ń bá ba lọ báyìí lọ kú ni wípé sórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń gbòòrò báyìí kọ́lọ́hún ọba mi ìdù àkóṣàánú wa ni àfi kéèyàn ọmọ gba àdúrà gidi bí wọn náà bá fetí kó àwọn ìròyìn yẹn tá a bá ṣe ń rí káàkiri lórí WhatsApp là ń rí lórí Facebook. Àkọ́kọ́ wọ́n ní arákùnrin kan wọ́n ní dókítà ni wọ́n ní ó lọ rè gbẹ̀mí ara rẹ̀. Báwo ló ṣe mọ̀ pé ohun tí mo fẹ́ sọ lọ́jọ́ ìní ìgan ló sọ yẹn ó ṣáà máa ń kó sí mi lọ́kàn. Mo gbọ́ ìwọ òmòwe àwọn àgbà ní bínú ṣe rí lóbìí yàn. Àbí òye ọ Ọlọ́run bá mi ìdù alárínú ròde olùmọ̀ràn ọkàn àmọ́ mo gbàgbé pé ó fi sínú ẹ̀dá náà. Bó ṣe wà ń tó fẹ́ jẹ láàárọ̀ ẹ̀ máa sọ fún ọ èyí tó fẹ́ jẹ lọ́sàn-án mo lè sọ fún ọ èyí tó fẹ́ jẹ lálẹ́ mo lè sọ fún ọ. Irọ́ ńlá. $500 jáde $500 lé bí n bá ní sọ fún ọ. Kò dá kágbàlagbà tún máa gba rìbá. Jẹ́ ń gbé sókè náà kò rí. Respect my brothers, mo kí yín o. Respect my sisters. Gbogbo oúnjẹ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lákì. Sunday Bámigbádé. Wọ́n làwọn wà nílùú Amẹ́ríkà tán ti ń wò wá. Olúwàbùkọ́lá Adérúnkẹ́ Ọláníyàn. Ọlọ́bàdì wọ̀ lọ ń jójó wa. Muhammed Adéńrelé ẹ káàbọ̀. Princess Fọlákẹ́mi. Princess Olúwatóyìn Olúwàjọba. Ìlàbàyè kẹyọnu sí wa. Respect. Kọ́lọ̀ ọba mi ìdù àpò yọnu sí wa àbíbò ní Mistura. Ó yọnu sí wa bẹ́ẹ̀ ni mo ráwọn tèmi Aríìkẹ́ Akọ́mọlédè àwọn náà rédíò pírẹsẹ̀ntà ni wọ́n láti ìlú Dallas ń bí Ṣẹ́gun Àdìgún ẹ káàbọ̀ sórí ètò wa. Àwa la níjó, àwa la léré, àwa la làṣà. Rapsin Chris wọ́n ní kí ọ dáadáa ó ní sẹ́mi wẹ́ tó Mistura tù. Ẹ mọ̀ ṣe. Prince Olúwatóyìn Olúwàjọba wọ́n làwọn ń wù ọ́ láti ìlú UK wọ́n ní ká kí ọ. Kábíyèsí Ọba Adékúnlé Adéyẹmí Alákọlà wọ́n ní ṣìfà fi kékeré inú sọgbọ́n ọmọ lójú Elédùmarè ẹ ṣeun kábíyèsí orí náà ti fún mi lóye. Ọlọ́run ọba àwọn ọjọ́ àgbẹ̀. Ká tó fìyàn joyè láàrin ìlú sọmọ tó ń láti jẹ́ ni ire ni. Ó tún wá jẹ́ látẹnu kábíyèsí ló ti wá. Látẹnu kábíyèsí àdúrà tó yẹ kó mọ gbà fún mi pé ìwà rere tí mò ń wù bí mo ṣe ń ṣe rere tí mò ń wùwà rere kó mọ bá mi lọ kọ́lọ́ ọba mi tó a. Bó ṣe ń ṣe é fúnra ẹ bẹ́ẹ̀ ni kó máa bẹ́ mi náà torí mi ọlánú kan. Ó yá mo ṣe fún ọ náà lọ́la láhùláwà láàpọ̀ àtà. Ilà abilà ilà lílẹ̀ azim. Ọba kọrin lóró jù ẹni bá láyà ẹni kó káyọ̀.
ojú àgbà mi ládé. Olóbèlè ọlọ́mọdé tó ń sá fúnjó ó yá kọ́ sí gbà. májà jó gbàgbé ètò Mistura lórí nǹkan tí mò ń bá lọ bó ni èèyàn ó ṣe rò pé ilé ayé tí ó di nǹkan tó wá kù ni pé kóun wá lọ rèé gbẹ̀mí ara òun sórí bàbá ní ká tú nǹkan tó wà nídìí ọ̀rọ̀ òun wò àbí òye ọ ṣe ìwọ náà tẹ gbọ́ròyìn náà àbí. mo gbọ́ kò tiẹ̀ tún kí ṣòun nìkan mo gbọ́ ìyá kan náà tún fẹ́ lọ kó sódò oríṣiríṣi. bóòlù ṣe rí sí. nǹkan tèmi wò ń pa ẹ̀ ni pé ká má para wà ilé ayé yìí dùn wọ́n ní ilé ayé ilé asán òmúlẹ̀ mọ́fò àfọwọ́bà fi ilẹ̀ tá a bá ṣe rere yóò máa bá wa tó bá jẹ́ pé ilé ayé ti sú àwọn èèyàn míì kán gẹ̀ẹ́tì àwọn èèyàn tó máa bá sọ̀rọ̀ tó máa tù wọ́n lọ́kàn tó máa tù wọ́n nínú kò kí ń ṣe ká para wa òun ni ó máa jẹ́ ẹ̀san nǹkan tá a ṣe ẹ jẹ́ kọ́lọ́run kó dájọ́ fún wa fúnra ẹ̀. tó tẹ̀ rí nǹkan tí mò ń wò ni pé kí ló wá lè fà á gan tó lè farú nǹkan bẹ́ẹ̀ kí ni nǹkan tó lè fà á kò sí bó bá ṣe wù tó mo mọ̀ pé bíwèé mímọ́ ṣe sọ lára àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò fẹ́ràn jù tọ́lọ́run bínú sí jù ni pé kéèyàn gbẹ̀mí ara rẹ̀ àbí òye ọ bóyá wà nínú ìwé kùránì mímọ́ náà bẹ́ẹ̀ o wọn pé yóò wà bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ní. sórí kó tó di pé èèyàn lè ronú nǹkan bẹ́ẹ̀ yẹn ilé ayé ti sún onítọ̀hún ni pátápátá àbí òye ọ condition ṣó tiẹ̀ rí condition tí ìlú wa lọ́hùn wà kọ́lọ́hùn ọba mi ìdùn àkóṣà àánú wa ni àmọ́ bó ṣe lè wù kó yẹ ó tó náà níyàn wá lọ rèé gbẹ̀mí ara rẹ̀ wọ́n ní kì í ṣe ẹnìkan wọ́n ní kì í ṣe kejì wọ́n ní kì í ṣe ẹnìkẹta gẹ́gẹ́ bí ìròyìn táwa gbọ́ àwa ò sí ń bẹ̀ o àmọ́ bó bá rántí bóyá orí fídíò kan náà tó kọjá tí ẹnìkan tún jáde náà ẹni onítọ̀hún ní kì í ṣe òun ni òun kó sínú odò wọ́n sì tún jẹ́ kó yé wa pé ọ̀tọ̀ tún lẹ́ni tó tún kó ẹni tó kọ́kọ́ kó sínú odò ó ní wọ́n ní dókítà lẹ́ni náà ẹnì kejì tó wá jáde wọ́n ní ẹni yẹn náà wọ́n ní nọ́ọ̀sì ni àmọ́ kò yé wa bó ṣe rí èyí tó pamọ́ ojú ọlọ́run ọba mi ìdùà ojú ọlọ́run ọba ló tó. àmọ́ ìmọ̀ràn táwa ó gbà àwọn èèyàn ni wípé àkọ́kọ́ kò dáa kí ẹnìkan kó dá wà àbí òye ẹ kábíyèsí ọba Saheed Ibrahim ní ọmọlójú ó kọjá òye ẹ̀dá ó yí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni ó yí ọlọ́run ọba kò sí ẹni tí ọ̀rọ̀ náà yé kò sí bí ó ṣe lè wù tó bó ṣe lè le tó tí a rò pé nǹkan tó kù ni kí mo ní ká para wa lọ gbèrè gbẹ̀mí ara wa pàpà síbẹ̀síbẹ̀ àpapà jùlọ ká súnmọ́ ọlọ́run ọba àbí òye ọ bẹ́yàn bá súnmọ́ ọlọ́run ó lo ohun gbogbo nílé ayé bẹ́ẹ̀ mi bó ṣe yé mi sí àbí bó ló ṣe yé wọ náà sí. bẹ́ẹ̀ náà ló ṣe yé mi sí pé ká máa súnmọ́ lọ́hùn ọlọ́run ọba ìdùmarè ọba àríìró àlà ọba tó ń dá ohun gbogbo níwájú ohun gbogbo òun ni ká máa súnmọ́ ká má para wa wọ́n tẹ̀ tí wá rọ̀ wá sí pé ká mú àwọn nọ́mbà kan ká máa pè wọ́n tí anybody bá ní problem tó ní wàhálà láti gbélé ayé kó pe àwọn nọ́mbà kan kọ́ wọ́n kọ àwọn nọ́mbà àwọn èèyàn kan pín káàkiri náà mo rí ṣùgbọ́n kọ́lọ́run kó máa ṣàánú wa. ó mọ̀ dàbí wọ́n ní àpè nọ́mbà náà ṣé wọ́n ní àpè nọ́mbà náà wọ́n pè é. ṣé ìwọ ní nọ́mbà náà lọ́wọ́ ni. bíi báwọn nọ́mbà tí wọ́n ní ká mọ́ pè ní o wọ́n ní nọ́mbà yìí ló ń pè yẹn wọ́n ní bí bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n ní bọ́n bá ti pe nọ́mbà yẹn wọ́n ní bẹ́ẹ̀ bá bí nọ́mbà wọn bá pè yàn wọ́n ní yóò kàn ní kéèyàn mọ̀ bọ̀ lórí bíríìjì ibẹ̀ wọ́n yóò ní kéèyàn mọ̀ bọ̀ lórí bíríìjì ibẹ̀ wọn pé kò sì sí nǹkan ó dà kọ́ má pe nọ́mbà kankan kọ́ lọ bá kánsẹ́lọ̀. kọ́lọ̀ rí bá torí kò sẹ́ni tó yé o Sophia Oladiran wọ́n ní good job guys life is sweet but when frustration sets in some people find it an easy way to end it ìgbàgbọ́ nínú ọlọ́run ló jùlọ ẹ ṣe Sophia Oladiran wọ́n láyé dùn àmọ́ tó mọ̀ pé òwe Yorùbá wọ́n ní bí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù ó lè mú oníbàárà gan kó lọ ṣẹ́ṣó àmọ́ nínú ohun gbogbo ká ṣe jẹ́jẹ́ kábíyèsí náà ọba alákọlà wọ́n ní ojú pọ́n kókó má fọ̀rọ̀ nàkànàkà ọ̀rọ̀ àgbà nìyẹn o fi mọ́nú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ òwe ni wọ́n pa fún wa òwe gidi kọ́lọ́wọ́ bá mi ìdùn àkóṣọ wa ń bẹ̀ ni èyí tá a tún rí gbọ́ náà nìyẹn ní ọ̀dọ̀ wa ń bì àbí wọ́n tún ní nǹkan tó jẹ́ tún já ẹ̀sìn kankan bí
ṣé o mọ̀ pé orin ẹni tá a fi wọlé sórí prógráàmù yìí ṣé o mọ̀ pé ẹni yẹn wà lójú ètò wa báyìí. ta ni ẹni náà alájà àṣàláwà bẹ̀ ni. irọ́ Ọlásùnkànmí Àyìndé màṣá mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ porúkọ wọn wà lórí ètò wa lọ́wọ́ báyìí silent ló wà. ṣùgbọ́n mo ti fún wọn síta báyìí. Aki ọba Fuji K1 the ultimate. Bẹ́ẹ̀ni. Bàbá ṣe ọjọ́ ìbí ní àìpẹ́ yìí. Wọ́n ṣe 60 years tó bá rántí. Sọ̀rọ̀ pé akí wọn náà ní ọ̀sẹ̀ èmi gángan fúnra mi. Akí wọn a play orin wọn a ṣe gbogbo ẹ̀. Akí wọn ẹ̀mí wọn ó ṣe ọ̀pọ̀ ọdún láyé. Àmín. Nínú àlàáfíà nínú owó àìkúbalẹ̀ ọ̀rọ̀. Àṣẹ. Nínú ọ̀pọ̀ ọmọ. Àmín. Ọlọ́run bá kó lọ́ra ẹ̀mí bàbá kò ní bàjẹ́ fún wọn. Àmín o. Wo ètò náà a sì ń lọ a sì ń bọ̀ a sì ń gbà àbíbò ni jẹ́ ń gbé sókè. wọlé ló ń bọ̀. ògbàmọ̀ òṣùpá ló ń lò òògùn ló ń pè lẹ́ẹ̀kọ́ wọ́n fi jó ṣeré ya bọ́ síta ó. bóyá má fi jó ṣe. Olórí Adénìkẹ́ Olúwa ní Ṣèkẹ́mi Ọlájírè Adéyímíká Dẹlẹ́rù akíyín Olúwatóyìn Ọlọ́run fún mi kẹ́ Ọmọláyọ̀ akíyín Moses Adéyẹmọ àwọn ti Philippines náà ní akíyín Àgbàkin Lukman Ashiru akíyín Prince B Ayọ̀dèjì CB Gold Sífà Rábì Ògún ti mẹ́rin akíyín. Kó tó gbé a lọ sí abala tí a bá wá lóde kí ni nǹkan tó ní tó fẹ́ jáwọn èèyàn wá sí ṣé o sì fẹ́ jáwọn èèyàn wá sí nǹkan kan lábala nǹkan tó sì ń ṣẹlẹ̀ náà láwùjọ náà láṣẹ wa. Ihun tí mo fẹ́ já wọn sí ojú ọ̀rọ̀ ká má para wa iná lọ nítorí yẹn gan-an ló wà lọ́kàn mi lénìí. Ọlọ́run wá bá mi gba ẹnu ẹ̀ sọ. Mo dúpẹ́ èèyàn mi pàtàkì bá ṣe ń wọlé bẹ́ẹ̀ ni mò ń ráwọn èèyàn mi Ọlá Golden Àtàndá wọn ní ẹ kú ètò we are enjoying your program excellent Aminat àwọn fáǹsì wa nù ṣe láfíà lẹ́wà Ọlálẹ́yẹ Táíwò happy Sunday fẹ́yìn náà o God bless you more bless you ẹ mọ̀ jẹ́ ń sọ òyìnbó jù torí fàlẹ́ olómi mi ìfẹ́ fi òyìnbó yẹn mi ìfẹ́ kọ́ mo lójú tún máa da orí mi rú pẹ̀lú Yorùbá ìbílẹ̀ rẹ̀ ìṣe ìjìnlẹ̀ pẹ̀sùn. èbó yìí náà ni nǹkan. òun ni. Àjàdí Ọlájùmọ̀kẹ́ láti ìlú Cairo nìyẹn Princess Fúnmi Alábí àwọn náà wà lórí ètò Prince Olúwatóyìn Olúwàjọba BTN Entertainment àwọn tèmi nìyẹn. orí takatagbọ́ tó tẹ́wọ́ jó iná kò gbọ́ tó tẹ́wọ́ jó ìtì kò gbọ́ ó tẹ́wọ́ jó ìta ló gbọ́ ó tẹ́wọ́ jó àìjà gbọ́ ó tẹ́wọ́ jó wọ́n láwọn lọ́nà méjì o àfi jó fún kí rẹpẹtẹ. tó já kí gbogbo àwọn ìyá pátápátá gbogbo àyín tẹ́ ẹ jẹ́ ìyá wa pátápátá gbogbo ibi tẹ́ ẹ bá wà á kí gbogbo yín pé ẹ kú àyájọ́ ọjọ́ àwọn ìyá èyí tí a mọ̀ sí Mother's Day. Mother's Day. Congratulations to us. Congratulations fáwa ìyá. Pátá la kí níbikíbi tẹ́ ẹ bá wà gbogbo àwọn ìyá pátápátá gbogbo yín pátápátá ni ẹ jèrè ẹ àwọn ọmọ yín pátápátá ìjọba tó yẹ pátákútákún ni òbí ń kó lórí ọmọ pàápàá ìyá àbí òye ọ bẹ́ẹ̀ni torí bó ṣe ń wò mí mo fẹ́ràn ìyá mi àbí òye ọ bẹ́ẹ̀ ni mo sì fẹ́ràn bàbá mi náà o sísítà mi kan láwọn ń kí wa Yẹmí Àdìgún àwọn wà ní ìlú Canada lọ́hùn ibẹ̀ ni wọ́n ti ń kí wa tí wọ́n ti ń mú nǹkan jẹ àwọn gan ni wọ́n kọ́kọ́ kí wa pé happy Mother's Day èmi náà wá kí ẹ̀yin náà pé happy Mother's Day ká kí gbogbo àwọn yẹn wá náà pátá pé happy Mother's ìwọ náà kí wọn ṣùgbọ́n obìnrin ìwọ náà. àwa ìyá nílé lóko lẹ́yìn odi mo kí ìyá tèmi gangan èmi gangan mọ̀mọ́ mo kí grandma mo kí grandpa gbogbo ẹ̀yin mọ̀mọ́ pátápátá gbogbo yín la kí
Ọlọ́run ọba mi Èdùmàrè á jẹ́ kí àjèrè ọmọ ọ̀nàwọ́ tó ń ṣẹ́gun sí òun náà ló ń jẹ́ kọ́lọ́run ọba mi kó jẹ́ kí gbogbo àdáwọ́lé wa kó yọrí sí ọjọ́ nǹkó ẹ̀ jẹ́ kọ́lọ́run kó má fi wá pamọ́ ní àṣẹ. àṣẹ Èdùmàrè jẹ́ ká fi orin yìí náà ká fi orin ká fi kí gbogbo àwọn ìyá pátápátá pé wọ́n ṣeun wọ́n kú ìtọ́jú wa àbíbò ni. bẹ́ẹ̀ni. Sasa Rockapictures presenting you Sweet Mother. Sweet Mother, I never forget you for the suffer when you suffer for me. Sweet Mother, I never forget you for the suffer when you suffer for me. When I dey cry, my mother go carry me. She go say, my pikin, wetin you dey cry, yo, Stop, make you no cry again, no. make you no cry. Wọ́n dẹ̀ ní kó stop music kẹ́. Orin yìí fún gbogbo àwọn ìyá pátápátá. When I was sleep, my mother go bless me. She go lie me well for bed. She cover me cloth, say make you sleep, my pikin o. Ẹnìkan tó súnmọ́ mi pẹ́kípẹ́kí a máa ń pálòwé pé gbogbo ọwọ́ tó bá ṣẹ́kù sí báyìí náà ní jẹ́. Gbogbo yín pátápátá náà lẹ́ jèrè iṣẹ́ ọwọ́ yín. Àwọn bàbá Èdùmàrè. Find me something when I go chop. Sweet mother, sweet mother, son of my sweet mother. bàbá ní ká ro wàhálà àti ìyá ṣe fóṣù mẹ́sàn-án mistura àbó rí pé kì í ṣe kékeré. Ó ṣe kékeré o torí mo ti experience ẹ̀ rí o. experience ẹ̀ rí ẹ̀. Ẹ ó yá ṣàlàyé. Ṣé o mọ̀ pé nínú tíátà nídìí fíìmù táwa máa ń ṣe béèyàn bá ti lóyún báyìí láwọn ìyá máa ranjú tó bá fẹ́ lọ bímọ ṣé bẹ́ẹ̀ ló ṣe máa ń rí ilé ayé lóòótọ́ ni ṣé bó ṣe ń ṣẹlẹ̀ ní lóòótọ́ ìyẹn wọ́n sọ pé tá a bá ṣe fíìmù ó jẹ́ make believe ló máa ń pè so wọ́n jẹ́ ká máa rí bí àwọn ẹlòmíì ṣe máa ń ní oyún bó ṣe máa ń ní pains lórí ẹ̀ tó nítorí ẹ̀ òun la fi gbàdúrà pé oṣù mẹ́sàn-án tí a bá fi gbé oyún kọ́nà kó jẹ́ ká bí ọmọ rẹ̀ ọmọ alálùbáríkà ọmọ tó jẹ́ ṣó mọ̀ pé ohun tó máa bí tọ́pìkì ẹ̀ ní là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí nítorí ẹ̀ jẹ́ ká tètè dáhùn èèyàn tèmi sí. God help me, my pikin. Kò wá kí ṣe pé oṣù mẹ́sàn-án nìkan bàbá tún wá bímọ náà tán If I no sleep, ó tún kọ́kọ́ pọ̀n fóṣù fọ́dún mẹ́ta àbí bẹ́ẹ̀ kọ́. if I no chop, my mother no go chop. She no dey tire, sweet mother. I no go forget the suffer wey you suffer for me, yeah. Òrìṣà àbí ìyá ò sí láyé àbí bò ní. tó yẹ ìyá bá bímọ tán ọmọ yẹn gbọ́dọ̀ lálàáfíà bọ́mọ bá síkì ìyá ti síkì nìyẹn bọ́mọ ò bá sùn ìyá ò lè sùn bọ́mọ ò bá jẹun ìyá ò lè jẹun. Ó pọn mí fọ́dún mẹ́ta ìyá ní wúrà iyebíye tí ààrẹ kò lè fowó ra. Ìwọ náà rántí àwo orin yẹn nígbà náà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ni. Tí a máa ń kọ ní àwọn iléèwé kan lọ bó o bá sì rántí àwọn orin tó jẹ́ tó nígbà tó o bá ń kọ́ lọ́hùn tó o bá ń kọ́ níléèwé lọ́hùn sórí pé kí n tó mọ orin òun ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá ni mo jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá ọ̀gá wa yóò mọ nà mí lójoojúmọ́ ó láti mọ orin ó di dandan kó o mọ orin yìí ó di dandan ìyá ní wúrà iyebíye àbí tí a kò lè fowó ra ó yà wọ́n náà kọ́ tán. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọn mí fọ́dún mẹ́ta ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó ra. Ọ̀rọ̀ ńlá lọ́pọ̀ sínú orin yẹn.
bẹ́ẹ̀ni. Sweet mother, òrìṣà bí ìyá ò sí òrìṣà mommy, oh. ìyá lalábàárò ẹni àbó mọ̀. ìyá ni o. Wá jẹ́ ọmọ, ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀, àfọlójú, àkànlá kò sẹ́nu ṣẹ́lá, àkùtù ẹ̀. nígbà Mami mi o, mami o. ó kàn ní kí n sáré jù yẹn náà sí ni kó lè mọ bó ṣe ń lọ kí la bá wá sórí ètò lónìí jáwo bó ṣe ń lọ lórí ètò lónìí kí la bá wá kí la fẹ́ sọ kí la fẹ́ já àwọn èèyàn wá sí àbí òye o. bẹ́ẹ̀ ni. so orí nǹkan tí mo tiẹ̀ mú wá sórí ètò lónìí torí ọjọ́ ń rebi àdó òórùn rebi àtiwọ̀ tá a bá ní ká fi gbogbo ọjọ́ ká mọ̀ ju orin náà sí àbí òye o a kàn mọ̀ ṣe fàájì títí di ọ̀la ọlọ́la ni ṣé kí n já àwọn èèyàn sí nǹkan tá a bá wá ní àbí ìwọ fẹ́ já wọn sí èwo nù méjì. ìwọ já wọn sí tó rọ́lọ́ ni onípọ̀lá ti ń gbọ́ pọ̀n. ó sọ wípé ẹnu àgbà lóbi ti ń dùn. lóbi ti ń gbó. ẹnu àwọn àgbà báyìí lóbi ti. ẹ̀yin àgbà onílé èkè ó yá ẹ já wa sí. tó kí la bá wá sórí ètò lónìí ọ̀rọ̀ kàǹkà táwọn yóò bá wa dá sí jẹ́ ká kọ́kọ́ fi nọ́mbà sátẹ́gùn jẹ́ ká kọ́kọ́ fi nọ́mbà sí atẹ́gùn ká kọ́kọ́ tù sí àwọn èèyàn náà. DJ Murphy ẹ bá wa fi nọ́mbà tí àwọn èèyàn wọ́n pè ẹ bá wa pèní ẹ̀ sí ojú kọ́mẹ̀ntì yẹn lọ́hùn pé nọ́mbà látọ̀dọ̀ rẹ náà. nọ́mbà tí àwọn èèyàn máa pè látọ̀dọ̀ mi níbí báyìí òun ni +1 419 DJ Murphy tí ẹ bá mi gbé sójú afẹ́fẹ́ okay wọ́n gbé sí +1 469 300 7129 +1 469 300 7129. láti ọ̀dọ̀ mi ń bì kíní kéré ní ojú mi báyìí o DJ Murphy ẹ jẹ́ kí èyí tó ń kọjá yẹn ẹ jẹ́ kó padà síbẹ̀ ká lè ráyè pé fáwọn èèyàn. agbérédé eré olóyin mọ́mọ́ nọ́mbà yìí yàtọ̀ àtúngbédé. Nọ́mbà ìyàtọ̀ ọmọ àtúgbèdé. gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò akíyín pátápátá. wọ́n ní orin tá a gbé sókè lẹ́ẹ̀kan wọ́n ní ká tún padà gbé sí láti ọ̀dọ̀ bùgá àmọ́ nígbà tá a bá ń ṣètò rẹ̀ lẹ́nà já pe nọ́mbà fáwọn èèyàn nígbà tá a bá ń ṣètò rẹ̀ á padà jù sí òun náà láàfin kẹ́yìn ètò torí àwọn tí wọ́n ní ká kí ìyá àwọn ọ̀pọ̀lọpọ̀ ló ránṣẹ́ tán ní ká bá wọn kí àwọn ìyá àwọn àmọ́ kò sí wàhálà. tó bí a ṣe ń bá bọ̀ nọ́mbà tí ẹ fi pè wá wọlé sórí ètò lónìí ẹni tó bá wà nílùú UK ẹ pè sórí +44 2035 197611 +44 2035 197611 lẹ́ẹ̀kan sí +44 755 988 739 ẹ kọ́kọ́ kọ nọ́mbà alẹ́ náà nọ́mbà náà ni ẹ fi bá wa dá sétò akí adéàga adébáyọ̀ brọ́dà wa láti ìlú UK àwọn ni aláṣẹ iléeṣẹ́ Noble People Magazine àti Noble People TV tó wà nílùú London akílẹ̀kan àríyá flavour ọ̀rẹ́ mi pàtàkì kò ní bàjẹ́ Barak Taofik Khalid Castro akíyínkíyín pátápátá ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Sweet FM nílùú London gbogbo yín pátápátá la kí torí ẹ̀ ní àǹfààní láti wò wá ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí Android tẹ́ ń gbọ́ wa lórí Apple èyíkéyìí tó bá tiẹ̀ wù tẹ́ ṣáà ti ń gbọ́ wa bó ṣe orí Instagram lẹ ti ń wò wá bó ṣe orí Twitter ni gbogbo yín pátápátá la kí
lólódì ẹnìkọ̀ọ̀kan sísítà mi Fálọpẹ́ Adéwùmí Bímbọ́ aya Ọ̀túnba Gbénga Fálọpẹ́ Junior akínyìnkínyìn ṣe tẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò tó. bákan náà lèmi náà ń kí Kúnlé Crown King èèyàn wa pàtàkì ó ní akó ètò ó ti bá wa ṣe ó ti bá wa ń dá sí i ẹ̀gbọ́n mi Adégbóyèga Asúnramú ẹ káàbọ̀ sórí ètò wa Ìṣọ̀lá ẹni ìtàn Oyin Tèmi gbogbo yín la kí Olórí Adéníyì God bless you ẹ ṣé gan àdúpẹ́. tó kí la mú wá sórí ètò lẹ́yìn tá a fẹ́ káwọn èèyàn wa kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ tí ẹ bá wa dá sí lónìí ó ní wípé ìjọ mọ̀ pé mi àti ọ̀rẹ́ mi kan ló ń jiyàn bá a ṣe máa ń jiyàn ọ̀rọ̀ wa. kí ló dé tí wọ́n ṣe láìkí ó ṣe ń fẹ́ràn kó máa jiyàn báyìí náà. rárá kì í ṣe pé kì í sọmọ pé wọ́n ní ibi tí àwọn ọlọ́gbọ́n bá péjọ sí àbí òye ọ oríṣiríṣi àwọn èèyàn náà ló wà ń bẹ̀ àti pé oríṣiríṣi ọ̀rọ̀ náà ló máa ń jáde. nígbà táwọn á sọ̀rọ̀ yìí mo wá ní orú kí ni ẹ fi ń ṣeré bí ọmọ ejò yìí àbí òye ọ nǹkan tó sọ ni pé ó ní tán bá kó nǹkan mẹ́rin lẹ̀ táwọn á ní kó o mú ẹyọ kan ṣoṣo nù rẹ̀ ó ní èwo ló mú mo wá ní nǹkan mẹ́rin kí wá ní nǹkan mẹ́rin náà mú gègé rẹ̀ àti tákàdá kó ọmọ kọ́lẹ̀ o. ó ń kọ́ báyìí. wọ́n ní nínú owó ìtí ṣe àkọ́kọ́ wọ́n ní èkejì wọ́n ní ọmọ wọ́n ní ẹ̀kẹta àìkúléwé ìtí ṣe baálẹ̀ ọ̀rọ̀ wọ́n wá ní ẹ̀kẹrin wọ́n ní sùúrù bàbá ìwà àbí òye ọ bẹ́ẹ̀ni ṣé bí mo ṣe kálẹ̀ ń so yí ọ. ó yé mi. ó ní nínú owó nínú ọmọ sùúrù àti àìkúléwé tí ṣe baálé ọ̀rọ̀ ó léwo ló yẹ ká mọ̀. mo wá sọ fún lémi ń tèmi o lémi ń tèmi wọ́n máa ní kémi fi ọgbọ́n orí tèmi sí o wàláì àìkúléwé lèmi ò mọ̀ torí èmi ò tí ì fẹ́ kú nìsín àbí òye ọ. àìkúléwé. bí n bá wá mú àìkúléwé tó o mọ̀ wípé bí mi bá ti kúléwé owó wà ọmọ ó wà àbí òye àlàáfíà ó wà olùkọ́ nǹkan tí n bá fẹ́ gbogbo ẹ̀ ní ó padà tẹ̀mí lọ́wọ́. akínbọ́dà wa David Noah ẹ káàbọ̀ sórí ètò bàbá keyboard èèyàn tèmi ọ̀wọ́n ẹ ṣe owó ẹ̀yẹ̀fẹ́ olúwa tẹ̀ darapọ̀ mọ́ wa mo ní nǹkan tẹ́mi ò mú ni mo ní mo sì jẹ́rìí mistura o nǹkan tí n bá ti fẹ́ lòun náà mọ̀ ń fẹ́ nǹkan tí n bá ti ṣe lòun náà mọ̀ ń ṣe nǹkan tí n bá ti sọ pé èmi gan fẹ́ òun náà ni yóò bá mi fẹ́. ó ṣe ń láti jẹ́ pé ohun tí wọ́n fẹ́ lèmi ò fẹ́ nígbà tó ń gbọ́ owó ìwọ́rọ̀ owó la fi ń kọ́lé owó la fi ń raṣọ owó tí bàbá mi Àyìndé Marshal tó kọ lóòótọ́ owó wà ń bẹ̀ ṣùgbọ́n èmi á wá jọ ẹ́ lójú gẹ́gẹ́ bó ti mọ̀ pé ìyá ni wúrà iyebíye ìyá lálábàárò ọmọ lèmi máa mú. ọmọ ni wọ́n mú. ọmọ ni torí mo mọ̀ pé yìí ọkùnrin ẹ máa ń rò páwọn obìnrin láìkí owó ṣùgbọ́n lọ́wọ́ yìí máa jọ ẹ́ lójú ọmọ ni máa mú. tó o tiẹ̀ rí èmi mọ̀ pé o ò lè mú owó tẹ́lẹ̀ torí o ò ní fẹ́ káwọn èèyàn sọ pé o fẹ́ràn owó àbí òye ọ. kò sẹ́ni tí ò fẹ́ràn owó kò sí ẹni tí ò fẹ́ràn owó àfi tá a bá ń tanra wa. ní tèmi àìkúléwé ni àbí òye ọ torí ṣé owó ọmọ tí wọ́n ń sọ bá a bá mọ ọmọ lóòótọ́ bẹ́ẹ̀ bá bímọ kò ní ọmọ kúléwé kọ́lọ̀ bá mi ìdùn àkómọ̀ tí ì jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kó kúléwé ní ìsìn àbí òye ọ bẹ́ẹ̀ bá sì mówó èèyàn lè fi owó ra o ò lè fowó ra àìkúléwé. ó dáa àwa ti bẹ̀rẹ̀ sí ní àwọn àlejò lórí ètò tí wọ́n ti ń pè wọlé. ó yá bá mi gbé pè látọ̀dọ̀ wọn. eléyìí ná. hello. ṣé kìí ṣe pé kí ni mi ò gbóhùn ẹni tó ń sọ̀rọ̀. ó
ó dáa yá ṣe bí ilé bí òbá ẹni onítọ̀hún ó tù wá pè padà. hello wọ́n ti ń dáhùn o ṣé láfíà lẹ́wà orúkọ yín o ó ti já o ẹ jẹ́ ká gbé lọ́dọ̀ yín lọ́hùn. wọ́n tù wá pè padà. wọ́n tún wọn pè. mo tún gbé dé ẹlẹ́ olóyin mọ́mọ́ nọ́mbà yìí yàtọ̀ mo máa tún gbé dé. mo tún gbé dé ẹlẹ́ olóyin mọ́mọ́ nọ́mbà yìí yàtọ̀ mo máa tún gbé dé. àwọn èèyàn gbìyànjú láti pè wá wọlé. ènìyàn mi o. ẹgbẹ́ kí ló yẹ ká mú. ẹ jẹ́ tí ẹ bá mi gbọ́. bàbá òbí gan fẹ́ bá wa dá sọ̀rọ̀. ènìyàn mi o. mo wá fẹ́ sọ̀tọ̀ kan. ẹ jẹ́ tí ẹ bá mi gbọ́. ẹgbọ́n nǹkan tí bàbá òbí sọ. bàbá kan láyé àtijọ́. ó níyàwó méjì olówó tó sì bímọ. ẹ̀yin èèyàn ẹ bá wa dá sétò èwo ló yẹ ká mú nínú owó ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ yá sáré gbé ìpè iná ìpè kan wọlé. hello dìkọlà látọ̀hún. orúkọ yín àti bí tẹ́ ti ń pè wá ẹ̀jọ̀. Ọláfẹ́mi Ọlọ́run Oníṣọlá ló ń pè láti ìlú Baltimore, Maryland. ẹ káàbọ̀ sórí ètò màmá. Ẹ káàárọ̀ ẹ tuntun. lálàáfíà lẹwà gbogbo lé ńkọ́. Àdẹ̀kù Mother's Day mo kí àti mi níbẹ̀ yẹn náà o àwọn ìyá. àwọn náà ń kí yín mísúrà wọn ń kí ọ. mo ń kí yín o. Ẹ ǹlẹ́ o àmì wa sọ̀pọ̀ tó láyé o. Nínú ètò yìí tábánikà wò nínú mẹ́rẹ̀ẹ̀rin àìkú léwe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jù bẹ́ẹ̀ owó la fi ń ṣayé kò sí nǹkan tá a lè fi owó ṣe. nínú owó sùúrù àìkúléwé àti ọmọ èwo lẹ rò pé ó dára jù kéèyàn mú. owó ni bó ṣe rí lọ́dọ̀ tí yín nìyẹn. ìyá mi owó ní bí ò bá sí òun lé ó ní ká má dábẹ́ kankan. ṣó o gbọ́ mi ìṣúra. mo ń gbọ́ mo fi gbogbo etí gbọ́. owó ni a lè sọ pé owó la fi ń ṣayé owó ni sùn tẹ́yàn bá lówó tó àwa àìkú léwe kò ní àwa náà èèyàn ní kú lọ́tọ̀ náà ló lẹ̀mí o ṣùgbọ́n owó náà ni owó ni ó lójú gbogbo ẹ̀ lọ. àwọn tó ní wàhálà gan láti bímọ wọ́n fowó ra ọmọ náà. so tóun bá wà bí òye tèmi ṣe rí o nǹkan tèmi lè sọ nìyẹn. ó dáa ẹ ṣeun ṣe ẹ já fún ẹlòmíràn láàyè káwọn náà lè pè padà ẹ ṣeun tẹ́ bá wa dá ṣètò láti Baltimore lọ́hùn. tó màmá ní owó ni àwọn mú níbí báyìí àwọn wọn kí wa Rapsin Chris ó ní ọmọ làwọn mú o. bẹ́ẹ̀ni Adélakùn Ayọ̀mídé Afúnmíkẹ́ àwọn ní àìkú baálẹ̀ ọ̀rọ̀ làwọn mú. àìkú baálẹ̀ mo tún ti ní ìpè láti bí báyìí. hello. hello. tálàfíà lẹwà o à ń gbóhùn yín o. kọ́ bá wa gbóhùn sókè. wọ́n ní ẹ bá wa gbóhùn sókè dáadáa. ẹ ṣeun o à ń gbọ́ yín èwo lẹ mú nínú owó ọmọ sùúrù àti àìkúléwe. lọ́dún. ẹ bá wa gbìyànjú kẹ́ gbé sókè díẹ̀ bóyá látọ̀dọ̀ yín àbí látọ̀dọ̀ wọn lọ́hùn ẹ bá wa gbé sókè díẹ̀ fáwọn èèyàn wa kí wọ́n gbọ́. Baba David Noah wọn náà wọn mú sùúrù. ó ra lè lówó ìtọ́jú yẹn bá lẹ́yìn gígùn yóò ní ìlọrin ìfẹ́lọ́rùn nígbà fún un. ní tèmi o
àìkúléwé ó dáa jùlọ. ẹ̀yin náà wà lẹ́yìn mi pé àìkúléwé ló dáa jù. àìkúléwé ni Kúnlé Crown mú ó dáa ẹ ṣeun. ó dà bó kíyín alàgbà Kúnlé Crown ẹ ṣeun bó bá ṣe jẹ́ àjẹmọ́ gbọ́. bẹ́ẹ̀ni. ẹ gbọ́. ó ṣiṣẹ́ ó dàbí pé kò kọ́ sí i. Fálọ́tọ̀ Adéwùmí Bímbọ́ àwọn ní sùúrù ní bàbá ìwà wọn ní ẹni tó bá ní sùúrù wọn lóhun gbogbo lónìí. ó dàbí pé kò kọ́ sí i. Olórí Adénìkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájírè Adéyímíká Dẹlẹ́rù àwọn ní gbogbo pátápátá làwọn mú o. Ibrahim Busari Adébọ̀wálé wọn wà lórí ètò pẹ̀lú wa kí ló sọ. àwọn ní gbogbo ẹ̀ pátá làwọn mú. gbogbo ẹ̀ pátápátá náà làwọn mú. nọ́mbà tẹ́bí darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbà lórí Android tẹ́ ẹ̀ láǹfààní láti rí wa nílùú US ẹ pè sórí +131 520 35 498 ẹ pè wá síbẹ̀ ẹ tún lè pè wá sórí +1 469 300 7129 ká mọ̀ pé tó lọ nínú owó ọmọ sùúrù àti àìkúléwé èwo ló yẹ ká mú bẹ̀. Àdìsá Ọmọlára àwọn ní àìkúléwé ni màá mú nítorí bí a ò bá kú ìṣe òtán ẹ ṣe jàre Àdìsá Ọmọlára sórí pé àwọn náà jọ mí wọ́n ní àìkúléwé làwọn ò mú wọ́n ní bí a ò bá kú ìṣe òtán ìyẹn ni pé bá ò kú ìṣe òtán ìṣe òtán. Olórí Adéníyì látọ̀dọ̀ mi ń bí wọ́n ní sùúrù bàbá ìwà òun lohun gbogbo. àwọn náà gbìyànjú. àmọ́ kò kọ́ sí òun ò lówó lọ́wọ́ òun ò sì bímọ. Princess Sumi Alabi àwọn ní àwọn mú àìkú. Elédùmarè elétí ìbáròyé mi. Elédùmarè elétí ìbáròyé mi. Ó bá kó ohun mẹ́rin lọ́kọ̀ fún bàbá yẹn kò gbọ́dọ̀ mú jù kan lọ. Alhaji Ọlálékan Badmus wọ́n ní sùúrù dára púpọ̀. Ṣé kí sáyé. Barak Taofeek Khalid Castro àwọn mú àìkúléwé. Adémọ́lá Adébáyọ̀ àwọn náà mú sùúrù. Ó fún wa ní mímú. àwọn tó wà lórí ètò mi ń bí wọn tí mú nǹkan kan ẹnìkan péré ló mú sùúrù ó dàgbé gbogbo ẹ̀ ní gbogbo àwọn tọ̀dọ̀ mi mú. bóyá wọ́n fẹ́ pè wọlé torí ẹ̀ ni wọ́n ṣe ń wọ́n ní US number ká fún wọn ní US number tó àǹtí wa Barak Taofeek Khalid Castro bá mi pe US number ọ̀dọ̀ tiẹ̀ bá mi pè fún wọn. +1 469 300 7129 46. kán lè gbọ́ rọra pé kán lè gbọ́. wọ́n lè gbọ́. ó yá pé. +1. yàgbé pé iná kó tó di pé. hello dikola. ó yá bá mi pe nọ́mbà àtọ̀dọ̀ rẹ. òun náà ní +1 469 300 7129 ó ń lọ lábẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí mo ṣe kà á yìí ó ń lọ lábẹ́ bá a ṣe ń sọ̀rọ̀. fún àǹfààní àwọn tó wà ní ìlú UK +44 20 35 19 76 11. ẹ̀yin tí a ń pè wá wọlé ẹ pè wá padà àmọ́ tójú òpó náà lè bí sí àmọ́ ẹ mọ̀ gbìyànjú owó. èèyàn tó wà láti bí báyìí sìn. ó dáa ó yá jágbe. hello. ẹ bá wa reduce the volume yín bẹ́ẹ̀ yẹn mà. ẹ káàárọ̀ mà o. yes ma ẹ ṣé mà. kí lorúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o. Màmá Obama láti ìlú Houston mo júbà o màámi o ṣàlàfíà lẹ́wà o. akínyínkínyín màmá Obama láti ìlú Amẹ́ríkà lọ́hùn mo rí yín àmọ́ mi ò tètè mọ̀ pẹ́yìn ni ẹ mọ́ bínú sí wa.
lójú Elédùmarè Ọlọ́run. àṣẹ Èdùmàrè ṣàlàáfíà lẹwà gbogbo lé ńkọ́ o. Ètò gidi ni kò jẹ́ kẹ́ ká gbàgbé ilé. Ẹ ṣé mà. Ká gbàgbé gbogbo bó ṣe ń lọ Nàìjíríà àbí Ọlọ́run á ṣe wá ládé kò lè rè. Àmín, Àwọn àmín. táwọn á lù wọ̀nyí náà àwọn náà ṣe program tí wọn. Bẹ́ẹ̀ni. Àwọn náà lè níbi Ọlọ́run ò ní jẹ́ ká gbé ṣáájú. Àmín, Àní kú sọ́nà díẹ̀ fún. àmín. Àwọn máa fún iṣẹ́ náà. bá mi bèrè lọ́wọ́ màmá Obama pé èwo náà máa mú nínú sùúrù, owó, àìkúléwé àti ọmọ. Ẹ abiyamọ worldwide happy Mother's Day. Ọlọ́run á jẹ́ gbogbo àìsàn wọn. Àmín o, àmín o. Àmín mà. Ẹ kú iṣẹ́ o. Yes, ma. A ní ká bi yín mà wípé èwo lẹ mú nínú ìbéèrè wa lénìí pé ṣé sùúrù lẹ mú ni àìkú léwe, owó àbí ọmọ, èwo lẹ fẹ́ mú bẹ́ẹ̀ àti dí. Ẹni tá bá ní ká dà lẹ́ka tó ṣá. Sùúrù dáa púpọ̀ tí yóò bá ní sùúrù nǹkan máa wá. Àìkúléwé náà dáa torí wípé kí ni lẹ́nu ọdún mélòó sẹ́yìn sí àfẹ́kù ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Àwọn kéékèèké ló ń kú jù Ọlọ́run kó jọ kó ṣàánú wa kó dẹ́nu wa kó dẹ́ padà gbàdájà. Àmín. àṣẹ Èdùmàrè. Ìwé náà nǹkan tó ṣe kókó gbọmọ nǹkan tí èèyàn bá wà láyé á tó pẹ́ láyé á jẹun tó ju irin lọ. Bẹ́ẹ̀ni. Àlàfo náà la tún sọ fọ́lọ́run pé àfẹ́ ká wà láyé bí aláìsí. Àfẹ́ ká wà láyé ká má ṣe láyé tí òṣèlú kọ́tẹ́gbẹ́ ń ṣe. Ìwé èèyàn náà má ṣe wálé tó máa wà láyé lásán. Àmín àṣẹ. Àmín, àmín. Sùúrù náà dẹ̀ rí bàbá ìwà ní èyí tó dá gidi gangan ní sùúrù torí pé sùúrù yẹn tiẹ̀ owó rà téèyàn bá lówó lọ́wọ́ tó bá lè rà kó rà. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹni tó ọtí tọ́lọ́mọdé náà kò sẹ́ni tó wà láyé ọlọ́mọ àti wálé jò tó kọjá ló ń ṣàtì òní. Tí ò lè pa. Ẹni tó wà láyé náà tí Ọlọ́run ò yọ̀ǹda fún Ọlọ́run wọlá wákàtí gbogbo àwọn Mother's Day tá à ń ṣe lé ní gbogbo àwọn tó ní ojú Ọlọ́run jọ kó dá wọn lóhùn. Àmín. Àmín. Àmín o Olúwa. Àmín. Ọlọ́run jọ kó ṣàánú àwọn tó ń wojú Ọlọ́run bó tilẹ̀ nǹkan dàgbà Ọlọ́run dá wọn lóhùn wọ́n lá ojú èmi àwọn náà dé mọ́dà. Àmín. Ẹ ṣé adúpẹ́ mà, God bless you ma. A máa rí yín bá. Èmi ń bọ̀ wá pàdé yín fúnra mi nílùú Houston lágbára Ọlọ́run. Ìwọ nìkan kọ́ àjọ ń lọ náà ni. Ìwọ nìkan sì lọ dá pàdé wọn. Ọba lójú tí ń jẹ́lọ̀sì máa ó náà èmi nìkan kọ́ ni mò ń bọ̀ pàjọ́ ń bọ̀ ni. Wọ́n bá lè sí gbogbo ẹ̀rọ ló gbà yín á lọ ṣe fàájì. Ó dà mà. Ẹ ṣé adúpẹ́ mà, ó dà mà. ẹ ṣe pé ká bá a dá ṣètò ẹ bá a kí gbogbo lé. Yes. Sùúrù bàbá ìwà àìkúléwé a ò gbọdọ̀ mú jù sọ́lọ́. Wéré ni ìyàwó tún dáhùn. Ọláyẹmí Ọlọ́ládé Àríkẹ́ Akíyí. Akí màmá Obama. Gbogbo ìlú Houston lọ́hùn. Promota ni wọ́n. Obìnrin takuntakun ní ìdí òṣèlú náà ni wọ́n. Apá nítorí kíni ìyàwó níjà àbámọ́. Òun arówó rà kúta. Ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. Aṣọ +1469 300 7129. ayé àwọn ti dára. Jẹ́wọ́ mọ̀ ìdí tèmi fi mú jẹ́ kémi ṣàlàyé ìdí tèmi fi mú ọmọ. Ṣàlàyé. Ṣó mọ̀ pé wọ́n máa ń sọ kinní kan máa ní ọmọ lóríire alálùbáríkà o ọmọ lè rí ayé ó ti tán nígbà tá a bá ṣe pé ọmọ lè rí ayé. Ọmọ tó rẹ̀ lọ́wọ́ ọmọ tí ó sọ ẹbí dolóríire. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a tún ti ní kọ́lá lórí ètò. Níbí ìbáyìí náà wọ́n ń pè wọlé jẹ́ ká gbé níbí náà ẹni tó wà lọ́dọ̀ rẹ lọ́hùn kó ní sùúrù káwọn ní sùúrù díẹ̀ fún wa. A ti gbé níbí already, a ti gbé níbí. Ó dáa. Hello, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá o. Ẹ jọ̀ọ́ bá wa ó dàn. Ẹ sísà ẹjọ́ èwo lẹ mú nínú ọmọ sùúrù o àti àìkúléwé àtowó.
bẹ́ẹ̀ni ẹ ṣé gan ẹ ṣé àdúpẹ́ ẹ jẹ́ ká tún gbé pé ẹlòmíì ká tún gbọ́ torí a fẹ́ mọ wínà lẹ́nìí bóyá èmi ni bóyá ọmọ lójú ni a máa mọ̀. ẹ ṣeun ẹ jọ ẹni tó pè mí wọlé lórí tọ̀dọ̀ mi ń bì ẹ dákun tó Ọlọ́run ẹ pè wá padà ìpè kan wà lọ́dọ̀ mistura lọ́hùn ni òun ni ló já yẹn ẹ pè wá padà ẹ ṣe. Mákindé Tẹ́mi àwọn ní àìkúléwé ni o ìdí ni pé Yorùbá ní bá òkú ìṣe òtán bí ẹ̀mí bá wà ìrètí sì ń bẹ ìgbàgbọ́ tèmi ni pé téèyàn ò bá kú yóò lówó téèyàn ò bá sì lówó lọ́wọ́ yóò ní sùúrù pẹ̀lú ẹ kú ètò Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín nígbà gbogbo ẹ ṣeun látọ̀dọ̀ àǹtí wa Mákindé Tẹ́mi kò ní bàjẹ́ fún yín náà yín náà ṣe àdúpẹ́. àṣẹ ṣé o tún wá mọ ọ̀rọ̀ tá à ń bá lọ lẹ́ǹkan òun pé nígbà tí mo ti sọ pé ọmọ lè rí ayé ọmọ ó máa ń mú owó wálé tá a bá bímọ ẹlòmíràn ọkọ àtìyàwó wọn ti fẹ́ra wọn ṣùgbọ́n wọn ò lówó lọ́wọ́ wọn ò níṣẹ́ ó lè jẹ́ pé ìyàwó yẹn ni ò níṣẹ́ bóyá ọkọ ni ò níṣẹ́ tó bá máa fi bímọ yẹn báyìí owó máa dé orí ọmọ máa ń pọ̀ ọmọ wáyé. bẹ́ẹ̀ni. bó bá jẹ́ pé fẹ́ bímọ míì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ẹ bá ti bímọ alákọ̀ọ́kọ́ báyìí á tún pọ̀ ọmọ míì wáyé tó bá dẹ̀ jẹ́ pé nínú ìdílé yẹn náà wọn ò tí ì lọ́mọ tẹ́lẹ̀ tó bímọ alákọ̀ọ́kọ́ òun lọ ti máa fi sọ pé orí ọmọ ń pe ọmọ wáyé. òótọ́ ọ̀rọ̀ ló sọ àmọ́ bí wọn náà bá wò gẹ́gẹ́ bí àǹtí Mákindé Tẹ́mi ṣe sọ wọ́n ní bá òkú ìṣe òtán àbí òyọ wọ́n ní bí àbákúléwé wọ́n ní bó pẹ́ bóyá èèyàn ó lówó bó pẹ́ bóyá èèyàn ó bímọ àbí òyọ bó bá gbogbo rẹ̀ ó wọnú ara ṣùgbọ́n bó bá ṣèmi ní o ǹtí mú nù nígbà tí bó bá fi díje mo fi léèrè kí lè rò pé yóò mú. owó ní òmù gbogbo wa náà ti mọ̀. ó bá tó ké sí ọ̀rẹ́ ó kálẹ̀ yóò ṣe mú nínú owó pẹ̀lú ọmọ sùúrù bàbá ìwà àìkúléwé. +131 520 35498. ọ̀rẹ́ ẹ̀ bá dá. +44 7555 988 739. ló dára láti mú tó bá mú àìkúléwé wàá pẹ́ láyé. ṣó ń gbọ́. àdàgbàlagbà wàá tún darúgbó. ṣó ń gbọ́. ọjọ́ ń rebi àná òòrùn rebi àtiwọ̀. ọmọ tó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó bá ké sí ẹ̀wọ̀n òbí ẹ̀ wọ́n tún ṣàlàyé fún wọn ń gbọ́ ìwọ ló yẹ ká mú nínú owó pẹ̀lú ọmọ sùúrù bàbá ìwà àìkúléwé àwọn gbọdọ̀ mú jù kan lọ. ìyá wa Ṣókọlá yẹn fat ọmọ Tọ́lá wọ́n ní sùúrù lèrè tí a bá lè ṣe sùúrù lérè tí a bá lè ṣe. ló dára láti mú. Ọláyẹmọ Ọlọ́ládé Àríkẹ́ wọ́n ní sùúrù borí ohun gbogbo láyé. màmá pẹ̀lú bàbá ẹ̀. lọ́dọ̀ rẹ lọ́hùn ṣé ẹ wà lórí èpò mbẹ́. ó wà lórí ètò mi ń bí Ayọ̀dèjì Olúfẹ́mi wọ́n ní cool voice wípé pàápàá Shina Peters yóò fẹ́ràn orin tá à ń play yìí. Olúwàjọmí lójú wọn ní nice watching your program ẹ ṣé àdúpẹ́. Abisolake Alimi àwọn náà ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni Oyin Tẹ́mi sọ pé amúlùdùn sùúrù òun ló dára jùlọ. kí ni tó amúlùdùn lè tò tẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Sweet 97.5 FM èyí tó kalẹ̀ sílùú London. ibẹ̀ la ti ń rọ̀ bí òwe tá à ń dá gẹ̀lúgẹ̀lú. Ajáàgá Adébáyọ̀ àwọn ní sùúrù ló dára. Abọ́lárìn Àárínọlá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò. kó tó nípa lọ lórí ètò
+131 520-35498. ká gba ìpè tó kẹ́yìn lórí ètò tòní. gbogbo àwọn tó wà lórí ètò lọ́dọ̀ mi ń bì báyìí Gbémi Àkámọ́, Olúwajọmílójú Ọládépò, Sùúrù làwọn tèmi mú. Àwa fẹ́ mọ wínà, bóyá àwọn tó wà lọ́dọ̀ ẹ lọ́wìnì ni, bóyá àwọn tó wà lọ́dọ̀ mi lọ́wìnì ni. Àfẹ́mọ̀ torí Sùúrù ló pọ̀ jù lọ́dọ̀ mi ń bí. Ó mọ̀jà ṣe bá o àbí òye ọ sọmọ pé ó níbi tí a fi àdàgbà ètò ó níbi tí a fi àdàgbà ètò rọ̀ sí ó sì níbi tí a fi orí ọkọ̀ ètò yìí sọ àbí òye ọ bàbá débi tá a fi sọ àwa yẹn nàná rẹ̀ níwọ̀nba ìṣẹ́jú orí ètò àbí òye ọ. Bẹ́ẹ̀ni. ọlọ́mọ ló láyé ọ̀rẹ́ mi o ọmọ níbi ó. ọmọ ọmọ sí ọmọ làwòrán eré ọmọ rùbí yẹyẹ. Èmi náà sọrí yẹn ọ̀nà ọmọláṣẹ ọmọ Wùnmí yéye o. Lọ́lá Ọlájímọ̀ àwọn ní sùúrù ló borí ohun gbogbo. Ẹ ṣeun màmá òpin máa ń bá wa gbé nọ́mbà náà sórí kọ́mẹ̀ntì bẹ́ẹ̀. àmọ́ síbẹ̀síbẹ̀ ọgbọ́n ọkùnrin ogun ọgbọ́n gba ti màmá pẹ̀lú bàbá ẹ̀ ó sọ pé lẹ́dùnmáre ó ní sùúrù lòun máa mú. Adójọ́ ọ̀dọ́gàdé ètò Adébítà ń lọ òun náà ló gbọ́ látẹnu chief commander Ebenezer Obey ẹ̀. Sórí ta bá ń sọ̀rọ̀ pé àwọn olórin tó jẹ́ wípé wọ́n lo dálà àwọn olórin tó jẹ́ wípé wọ́n ń kọrin tó mú ọgbọ́n wá tó mú ọpọlọ wá àwọn tó jẹ́ pé wọ́n ń kọrin bíi pé wọ́n ti rí ọjọ́ iwájú lára wọn ní ká máa dárúkọ chief Ebenezer Obey Fábí tó bá dún bí wọ́n ṣe yànnà náà nǹkan bẹ́ẹ̀ wọ́n ní nínú sùúrù owó ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ àbí èyí tí àìkú léwe wọ́n ní èyí tó dáa jù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe sọ wọ́n ní sùúrù wọ́n lòun ló dáa jù ìdí ni wípé béèyàn bá ní sùúrù láyé yóò ní ohun gbogbo bó bá ní sùúrù yóò ní ìfọ̀kànbalẹ̀ bó bá sì ní sùúrù náà yóò bímọ láyé torí pé sùúrù òun ló borí ohun gbogbo sùúrù ló dáa sùúrù báyìí náà ló yẹ ká ní. gbogbo yín la kí lẹ́ṣọ̀lẹ́ṣọ̀ àkí tológun. Elédùmarè ó fún ní sùúrù ó bá kó mẹ́ta tó ó kó lọ sájúlé ọ̀run. owó pé Elédùmarè ó ní Olúwa ó sì mọ̀ dájú wípé sùúrù lọ̀rẹ́ mi ibikíbi tó bá rán lọ tó fẹ́ bá lọ lájọ máa gbé. ṣé ẹ̀ ń gbọ́. Olúwa tún yọ̀ǹda owó ó lọ bá sùúrù ọkọ tún dolówó. béèyàn bá ní sùúrù láyé mistura ó di dandan yóò lówó béèyàn bá ní sùúrù láyé yá gbàgbé kan yìí kó tó di pé ìgbé tá a gbé kẹ́yìn lórí ètò lélẹ̀. Hello, orúkọ yín bo lẹ ti ń pè wá wọlé. Hello. À ń dá yín lóhùn. Orúkọ yín bo lẹ ti ń pè wá wọlé. Hello, orúkọ yín bo lẹ ti ń pè wá wọlé. Wọn ò gbọ́ wá dáadáa. Ó dàbí pé wọn àti ìjì lójú oorun. Orí Olúwa ó ti mọ̀ dájú wípé. Ojú oorun ni wọ́n ti ń wo ètò wa. Ó wá ń ta sí wọn létí. Bọ́dà mi ta sọ̀kọ́ làwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Roots FM
root radio love àbí nílùú amẹ́ríkà wọ́n ń kí mistura ó tún ṣàlàyé pé wọ́n ń kí èmi náà ó láwọn ẹgbẹ́ wọ́n ní ẹkú lélẹ́yìí amúlùdùn lélẹ́yìí bàbá ṣé àlàáfíà lẹ̀wọ̀ ẹkújọ́ méjì mẹ́ta. túyọ̀dá àìkú léwe wípé tó lọ bá wọ́n ń padà pè wá. wọ́n ti jí nìyẹn. hello orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá wọlé. láti ibo lẹ́lẹ́ ti ń pè wá. láti US lẹ́ ti ń pè. ó dá bàbá kí lẹ mú owó. sùúrù ló dáa jù. kí ló dé tẹ́ fi sọ pé sùúrù ló dára bàbá. balógun ẹ ṣe kí ni ìdí tẹ́ fi sọ pé sùúrù ló dára. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. alágbára kọ́ lẹ́sẹ̀ alágbára kọ́ nìkan ọ̀kọ́ ní bọ́ọ̀lù agbára bíbí ìṣòro ó lè wà nù kúránì yẹn. báwa mi sọmọ Ìjẹ̀ṣà níyín. ilé ìgbàlẹ̀ ló ti wá ọ̀ríjínà ìjìká. bàbá rẹ̀ á gbé o. àṣẹ Èdùmàrè yíra oléwájà ìpẹ̀lẹ́ olé kọ́ o. alága làwà ń bẹ̀. ẹ ṣe tẹ bá. àṣẹ Èdùmàrè ẹ ṣeun tẹ bá. àṣẹ Èdùmàrè. ẹ ṣeun bàbá balógun. àṣẹ Èdùmàrè ẹ ṣe tẹ̀lé náà ń bá wa wò. uṣé o àwé. bó o bá mọ Ìjẹ̀ṣà sọ ó sì jẹ́ ń kọ́ àbí òwò wa ni. ọmọ Ìjẹ̀ṣà mà níyá mi. lóòótọ́. bẹ́ẹ̀ ni. wọ́n gbé wá wọlé. ìpẹ̀lẹ́ o àwé o. a ní pè láti àwọn ará Europe ló ń pè Gbénga Mascot bí mo ṣe rí. ẹ káàbọ̀ sórí ètò wàhálà wà lónìí. ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ káàbọ̀ sórí ètò. orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá wọlé. láti Spain lẹ ti ń pè wọlé ẹ fẹ́ bá wa dá sétò àbí. ẹ dáhùn kí ní tẹ́ fi ń gbọ́ wa ẹ yí sàlẹ̀ díẹ̀ kí ní tẹ́ fi ń gbọ́ wa ẹ yí sàlẹ̀ díẹ̀ kẹ́ lè gbọ́ wa dáadáa. èèyà àgbọ̀yìn dáadáa bẹ́ẹ̀ bá lè pè wá padà Mr. Gbénga Mascot láti Spain bẹ́ẹ̀ bá lè pè wá padà ibi tẹ́wà náà ń pariwo. yá gbé pè ká tó mọ lọ. ó dà pé o ti wá sílẹ̀ báyìí. hello dìkọlà ń bolẹ̀ tí ń pè wá wọlé. ẹ ṣeun ẹ bá yí nǹkan tẹ́ fi ń gbọ́ wa sísàlẹ̀ díẹ̀ kẹ́ lè gbọ́ wa dáadáa ká lè gbọ́ yín dáadáa. à ń gbọ́ yín dáadáa bẹ́ẹ̀. ẹ ṣeun. ṣe rí sùúrù òun ló ṣàgbà ohun gbogbo láyé sùúrù lèmi ṣá. téèyàn bá ní sùúrù á lówó àbímọ á padà lẹ́mìí gúngùn pàápàá ẹ̀mí gúngùn ti ìfọ̀kànbalẹ̀ ni. ọlọ́run á fẹ́ jogún ẹ̀mí gúngùn fún nígbà tí wọ́n ti gbéra ẹ̀ lọ́kàn sókè tí ò la hypertension tó fi sùúrù gbogbo ìgbésí ayé ẹ̀. gbogbo ẹ̀ ló máa padà wá tó lọ́wọ́ pátápátá nítorí náà sùúrù ló ṣàgbà láyé. sùúrù sùúrù ìyẹn ni pé ìyànjú tẹ̀ ń gba àwọn èèyàn wa ni pé kí wọ́n ní sùúrù ẹni tó bá ní sùúrù yóò lówó yóò bímọ yóò ní ohun gbogbo àbí. ẹ dákun yọ ọkọ mi orúkọ yín láti ibi tẹ́ ti ń padà pè wá yẹn. ọ̀rẹ́ olúwa lórúkọ mi. ẹ ṣeun láti ìlú Island àbí. kò ní bàjẹ́ fún yín ṣé ń gbádùn ètò yín bẹ́ẹ̀. ṣé ń gbọ́ wa kétékété. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín. etí tẹ́ fi gbọ́ wa ò ní di o pẹ̀lú àṣẹ Èdùmàrè. ẹ ṣe gẹ́mà. ó dàbọ̀.
tó ọjọ́ rebi àná òun rebi àti wọ̀ mísúrà kí díje mọ̀fì tó lé wa jáde ilé agodo bó o bá wojú ọjọ́ lọ́dọ̀ rẹ lọ́hùn. bàbá gan ní sùúrù ló dára tó ká mọ̀ dágbére lórí ètò wẹ́rẹ́ àbí bò ni. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká dágbére lórí ètò ṣùgbọ́n ká tó lọ wọ́n ní pé ó níbi tá a máa ń fi àdàgbà ètò rọ̀ sí òun náà ní wípé àtowó àtọmọ àti àìkúléwé gbogbo ẹ̀ pátá la máa ní bàbá ní sùúrù nítorí náà ibi tí gbogbo ẹ̀mí ilé ayé kọrí sí ibẹ̀ ni máa kọrí sí wọ́n ní ibi táyé yìí bá yí sí ni wọ́n bá wọn yí sí. ó rí pé ohun mi kàn ń dùn lẹ́nu mo kàn ń kọrin oríṣiríṣi jáde ni. mo rí. ẹ̀mí ń gbé wá ni. àwọn ẹ̀mí ń gbé wá. wọ́n ń gbé wá ni. kẹ́mi ṣe díẹ̀. yé bàbá kọ́dọ̀ fi wílẹ̀ wọ̀ sọ yé bàbá sùúrù ni bàbá ní sùúrù ni ká mú. sùúrù náà ló fẹ́ sọ gbogbo ilé ètò kọ́kọ́ ṣe wọn. bẹ́ẹ̀ni wọ́n gbé wá ni ó wọnú agbárí mi lọ sí. akílọ́mọdé akílágbà akónílé akálejò akí obìnrin tí ẹ bá wa wo ètò yìí ìyẹn ni pé oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀ tẹ́ ẹ bá wa jẹ́ náà lóyún pápátá la kí ẹ ṣeun tí ẹ ń bá wa wo ètò yìí bàbá gbé tò kalẹ̀ bàbá rẹ̀ ní bá wa wò so mọ̀ pé kì í ṣe nǹkan tí ó fi gbogbo ara dáa àmọ́ obìnrin náà la kí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wọlé tẹ́ ẹ láǹfààní láti pè àkí yín ẹ̀yin tí ẹ ń wò wá tí ẹ ń gbọ́ wa tí ẹ lè pè wọlé àkí yín ẹ̀yin tẹ́ ẹ sì ń wò wá náà tẹ́ ẹ ń gbọ́ wa àmọ́ tẹ́ ẹ pé silent listener náà ni tí ẹ bá wa dá sí nǹkan kan náà àmọ́ àdúpẹ́ lọ́wọ́ yín náà pé ẹ̀yin náà ń wò wá kò ní bàjẹ́ fún wa pátápátá sùúrù ló dára ló yẹ ká mú nínú owó nínú ọmọ àìkú lè gbogbo nǹkan kí nǹkan tá a bá ń wá ní ayé sùúrù ni ó dára tá a bá fi sùúrù sí a ní ohun gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ lè ṣí àì sí orí wọ́ọ̀lù yín kẹ́ lè padà tuntun wò ní nígbà wo nìyẹn kẹ́ lè padà tuntun wò ní lẹ́yìn ètò yìí kí wọ́n lè padà tu wò jáde orin díẹ̀ sí náà kó yẹ pé kó tó di pé a lọ lórí ètò bó lè pé orin náà ni a fi mọ́ ṣe ìdágbére lórí ètò tòní. já sáré polówó àwọn kíní wa kó tó di pé a kúrò lórí ètò káwọn èèyàn wa kí wọ́n lè mọ ohun tó bẹ́ẹ̀ ni o ọmọ bó ṣe ń lọ o. àbí òye ọ. ètò yẹn tún ti dé ilé lóko kájọ gbọ́ takọtabo bó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ sì ti máa tún lè yí o kájọ gbọ́ pẹ̀lú ọmọ lójú Olódùmarè kájọ gbọ́ ọ̀rọ̀ ìṣítí kájọpọ̀ ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gán rí kájọpọ̀ lórí My Sweet FM 97.5 kájọpọ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìṣítí dé kọ́bítíkọ́bìtì kọ́kọ́ kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì ọmọlójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀ filẹ̀ má yí kúrò ọmọ lójú Olódùmarè máa bá ètò sónílẹ̀ ọ̀rọ̀ ìṣítí.
Join the Nollywood diva Mr. Asuramu, aka Faliolumi, live on Facebook and Instagram on the radio program titled Connect with Misty on 11th Media Radio USA and My Sweet FM UK. Every Friday, 1 p.m. Texas, 2 p.m. New York, Boston, Maryland, and so on, 7 p.m. in UK and 8 p.m. in Nigeria. Follow the link www.mixlr.com/11th media or download www.mysweetfm. To participate, please call +1 469 300 7129. We are also into filming, technical equipment, projector for rent, video coverage, photography, sports management, magazine productions, and event packaging in general. We can give you shout-outs on special occasions, including birthdays, weddings, anniversaries, graduation. tí ó bá kún lórí gẹ́rígẹ́rí là ń pè ẹni tó mojú òkun ló ń pa bìnírè tó bá jẹ́ ti kábàánìṣe ìnáwó lọ́nà tó pa òde ìwòyí mu kíwẹ̀jẹwẹ̀ mú lọ nírọwọ́rọsẹ̀ ìyẹn event planner kábàánidarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC ká ṣètò sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting ká gbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá ọmọlójú production international limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram @ọmọlójú olódùmarè tàbí kí ẹ pè international number wa +44 744 0721 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 ọmọlójú production international limited OPIL ilé iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀. Orin eléyìí la fi ń kí gbogbo àwọn ìyá wa pátápátá. Ẹ kú ọjọ́ àyájọ́ ọjọ́ gbogbo àwọn ìyá gbogbo àwọn obìnrin pátápátá. Tó o tún ní ìpolówó tó fẹ́ polówó ń bẹ̀ ni. Torí tó bá ti ní ìpolówó tó fẹ́ polówó náà ló mọ̀ wù mí bẹ́ẹ̀. Àbí bò ni? Gbogbo ẹ̀ náà láti sọ mo kàn ní pé kí n kí àwọn èèyàn wa tó máa ń sọ̀pọ́tì wa tó máa ń wò wá lórí ètò àwọn Triple T Baby Food, Triple T Fashions a ní ká kí wọn wípé wọ́n ṣe é tí gbogbo àwọn èèyàn bá fẹ́ ṣe nǹkan kó máa lọ sọ́dọ̀ àwọn Triple T Fashions kí wọ́n máa laṣọ kó máa ra jewelry gbogbo àwọn accessory ilé ayé ló kún bẹ́ẹ̀ pátá. Mo dẹ̀ kí Ọlámilékan Ibrahim tí wọ́n join wa Victoria Tèmítọ́pẹ́ Oyintemi ẹ ṣé àdúpẹ́ tí ẹ bá wa wò wá ní ọjọ́ tèní lórí ètò àmúlùdùn. Ìpolówó kan wà tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ kí ẹnìkan tó pè wọlé níbí wọn jẹ́ àgbọ̀tán kí n sáré jù sátẹ̀mù kó tó di pé a lọ kó wọ́n fẹ́ dàbí pé arólé apá kan àfikàn lẹ̀ àbí òye ìjàgbọ́ lórí ètò kó tó di pé. Asuramu, aka Faliolumi, live on Facebook and Instagram on the radio program titled Connect with Misty on 11th Media Radio USA and My Sweet FM UK. Every Friday, 1 p.m. Texas, 2 p.m. New York, Boston, Maryland, and so on, 7 p.m. in UK and 8 p.m. in Nigeria. Follow the link www.mixlr.com/11th media or download www.mysweetfm. To participate, please call +1 469 300 7129. We are also into filming, technical equipment, projector for rent, video coverage, photography, sports management, magazine productions, and event packaging in general. We can give you shout-outs on special occasions, including birthdays, weddings, anniversaries, graduation, and so on. For updates, subscribe on our YouTube page, 11th Media TV. Follow us on Instagram
at Mistura Asuramu, on Facebook at Mr. Messi, on Instagram at 11th Media Global Concept. For sponsorship and advert, please contact us on +1 469 300 7129. At 11th Media Global Concept, it's entertainment at its best. You can feel it. So, oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe àwọn tí ó bá wa jẹ́ náà lórí ètò yìí àdúpẹ́ lọ́wọ́ wọn. Ṣé àdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa ká tó mọ̀ lọ? Èmi ọmọ yín náà ni Mistura Asuramu. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ join wa lórí ètò. Táíwò Ayọ̀túnjí, ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ ń join wa ni. Ọlọ́run á fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa pátápátá. Tó bá tún di ọjọ́ mẹ́jọ ní aago 9 ní ìlú Texas, kí ẹ join wa ní agbára Ọlọ́run. A jọ máa ṣètò yìí náà ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé, tẹ́ bá wa dá sétò pátá. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ My Sweet FM. Òun náà la fi sọ fáwọn èèyàn wa kọ́kọ́ máa download www.mysweetfm nígbà tí wọ́n bá fẹ́ máa gbọ́ wa kétékété ní orí rédíò. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọdún wa DJ Murphy nínú ilé agodo. Mo rẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ èèyàn mi pàtàkì onífìlà white onílẹ̀kẹ̀ red ọmọlójú Elédùmarè. Ó mọ̀ sọ pé olóyè. Olóyè. Ó mọ̀ sọ pé olóyè. Nítorí wọ́n ṣàti fún ẹ̀yìn lé ní ìṣáájú. Olóyè ọmọlójú Olódùmarè. Ó tún fi the first sí kì í ṣe pé ọ̀rọ̀ pé ká tó fi hàn joyè láàrin ìlú sọ̀mọ̀ tó láti jẹ́ ni rere ni. Ó tún wá ní the first inú. The first ni Rasaki Balógun ẹ ṣeun. Gbẹ̀ngà mascot wọ́n pè ọ́ láti Spain àmọ́ kínní yẹn kò fi gbogbo ara já gerégegege bó ṣe kó ṣe já. Ẹ mọ́ bínú sí wa bó bá dọjọ́ mẹ́jọ lágbára Ọládòkun Ọmọlọ́lá Oyèlékè àwọn ọ̀gá nìyẹn ní ìlú wa lọ́hùn. Ẹ ṣeun àdúpẹ́. Chris Bọ̀dé Àlùkò àwọn ti South Africa. Adédòwú bàbá mi ẹ ṣeun àdúpẹ́. Pastor Gabriel Olúkìtìbí ẹ ṣeun àdúpẹ́. Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ẹ ṣeun. A lè ka oníkálukú náà tán àmọ́ ìpàdé wa bí adùn bí oyin ní ọjọ́ mẹ́jọ. Àmọ́ ìpàdé mi lórí ètò lọ́la lórí ọ̀rọ̀ ìṣítí náà bá ṣe máa ń ṣe náà ni títí di ọjọ́ mẹ́jọ tí a tún pàdé lórí ètò yìí. Ọlọ́run bá mi dùà kó mọ̀ fi ẹnìkankan pamọ́ ní ọjọ́ nǹkan ẹ̀yẹ wa àbíbò ni. Bẹ́ẹ̀ni. Kọ́ pàdé mi náà lọ́jọ́ Friday lórí Connect with Misty èmi àti Kúnlé Crown ní agbára Ìdùmarè. Ó dàbọ̀. Ó ṣe kí ni.